sinimá yẹn nìyí o Olasco ti gbé jáde ṣé bàbá làkọlé rẹ̀ ó fa kìkì Ọlọ́run máa yà wá ní wèrè ẹ̀ṣà mi àṣẹ. I'm tired. Let me say I. We are tired of this country. Corruption has been our watchword, and that is. Baba! C'est Baba. Attention! Salut! Right down! Last down! Where you sir? Movement! C'est Baba! Owó ni kókó! Apatẹ́rẹ́ kan lè ń kẹrùn tipátipá dandan gbọ̀n. Ẹ̀wọ̀n já ẹ̀wọ̀n so. Ẹ̀wọ̀n méjèèjì àbìdí jà ń wọ́wọ́. C'est Baba! Owó ni kókó! Ìtàkùn lọ́bìrì pàwọ́lẹ̀. Odinu ìfàhọ́ra wọnú egun lọ. Ẹ wo sinimá ìgbóná jù. C'est Baba làkọlé. Another powerful story. Written and produced by Victoria Kọ́láwọlé. Títí jẹ́jẹ́ ló direct yẹ. Starring Murphy Afọlábí. Victoria Kọ́láwọlé. Latif Adédìméjì. Madam Sajẹ. Túndé Usman Okele. Dagmuro. Musiliu Ajikanlé. Osman Gbadebo. Yomi Ọlọ́nlọ́láyé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun C'est Baba. Àti gbé jáde kásàgbà. Àánú ojú òní jẹ́ tó bójú ìbẹ̀rù ejò òní jẹ́ jọmọ ejò yá. Ìmúmúná tó bá fẹ́ kárí òun là á rí. Etí ò bá fẹ́ kárí òun ẹnìkan rí. Bí dẹ́dẹ̀ mi bá lugi afẹ́kù ọ̀pàpà párádà. Marketed and distributed by Olasco Films Nigeria Limited. EU 10-6. Movie City. Ami Arena Shopping Complex. Bolade Oshodi, Lagos. Headmaster Films Nigeria Limited. Cinema titun C'est Baba. Àwọn tó wọ́n ní ọkọ̀ jà bẹ́ẹ̀. Olasco. Ayọ̀lọ́wọ́. Òjò tẹ́yẹkẹ́yẹ gbà bẹ́ẹ̀. Ó ti jáde wìtìwìtì ló ta. Grab your copy now.